ṣé ẹ rántí àbẹ́ ẹ rántí mo dẹ̀ ní ṣé ẹ fẹ́ mọ́ ká máa gbé lọ kí lẹ sọ ń gbà yẹn ṣé yìí fẹ́ tẹ bá fẹ́ nawọ́ yín sókè àwọn tí ò yé ṣe ti gbọ́ mi sì sọ ti yé yín ṣé mọ́ pa lè gbé kínní lọ sí Badagry ṣá Badagry gangan lè pọ̀ wá ṣé ẹ fẹ́ abẹ́ ẹ fẹ́ ó ti bẹ̀ yín ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dìde kẹ́ máa lọ ẹ̀yin tẹ́ ẹ bá ti fẹ́ dìde kẹ́ máa lọ ká mọ iye àwa tó kù tẹ́ ẹ bá fẹ́ dìde kẹ́ máa lọ. Now kò sí nǹkan kan tó kù mọ́ ju pé láti wá sọ fún yín sí pé fúnrara mi èmi mo wá fà lé yín lọ́wọ́ mo fà lé ẹ̀yin ọba lọ́wọ́ mo fà lé ẹ̀yin ìjòyè lọ́wọ́ mo fà lé ẹ̀yin ọmọdé lọ́wọ́ mo dẹ̀ fà lé ẹ̀yin àgbàlagbà lọ́wọ́ ó dọwọ́ yín o irọ́ o ẹ má gbé yẹn wá ó di ọwọ́ yín ok. àwa lẹ̀ ń bá nọ́jà o tí ó bá kù díẹ̀ káàtó àwa ni kẹ́ tọ̀ wá gbogbo àwọn báyìí kò sí kankan tí ò lè rí nínú wọn Justice Ògúntádé bàbá mi ni Bámú bàbá wa ni KLM bàbá wa ni tó bá kù díẹ̀ ẹ má lọ nu kíní kẹlẹ́ lọ bá irinṣẹ́ wọn jẹ́ o ẹ rí bí inú mi gbà yẹn o. mo sọ fún yín pé a fẹ́ wá kọ́ refinery fún yín bí ṣe é rántí àbẹ́ rántí.